Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. Mo kí yín káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ ti òní. Orúkọ mi ò kó yí padà. Aya Audu, olùkọ́ni èdè Yorùbá ni ó ń kí yín. Ẹ jẹ́ kí a máa bá wa lọ. Kí ni àkọlé iṣẹ́ wa fún ti òní? Ohun tí a máa gbé yẹ̀wò lónìí ni ayò títa. Ayò títa. Ọ̀kan lára eré ìdárayá Yorùbá ni eré ayò títa jẹ́. Ó jẹ́ eré abẹ́lé tí wọ́n máa ń ṣe nígbà tí ọwọ́ bá dilẹ̀ tàbí lẹ́yìn iṣẹ́ oojọ. A kì í tayò ní òwúrọ̀ kùtùkùtù. Ọwọ́ ọ̀sán sí ìrọ̀lẹ́ ni Yorùbá máa ń ta ayò. That is, we don't play ayò in the daytime. It's one of the Yoruba games. We don't play it in the morning. We only play it in the afternoon after we are back from our. Eré ayò títa. Kí ni àwọn òfin tí ó rọ̀ mọ́ ayò? What are the rules and regulations that surrounds the playing of ayò game? 1. Ènìyàn méjì ló máa ń ta ayò. Only 2 people play ayò game. 2. Apá ọ̀tún ni a máa ń ta ayò sí. You play towards your right hand side. 3. A kò lè jẹ́ ju ibi tí ọmọ ayò ti jẹ́ mẹ́ta lọ. That is, you can only win where you have 3 ayò seed in it. Àwọn lára àwọn òfin. Àwọn òwe tí ó rọ̀ mọ́ ayò títa. Yorùbá bọ̀ wọ́n ní eré là ń fi ọmọ ayò ṣe. That is, ayò game is all about play. It is not something that should cause wàhálà, trouble. Kò ń ṣe nǹkan tó máa gbọ́dọ̀ fa ìkùnsínú. Yorùbá tún bọ̀ wọ́n ní bí alẹ́ bá lẹ́, a máa ń fi ọmọ ayò fún ayò ni. This is another proverb that is related to ayò títa. This emphasizes the fact that we don't play games or play ayò at night. Kí ni àwọn ohun èlò tí a fi ń ta ayò? Ìkíní ni ọpọ́n ayò. Ọpọ́n ayò. Ó máa ń ní ihò mẹ́fà ní apá ọ̀tún àti ihò mẹ́fà ní apá òsì. Ẹ̀kejì ni ọmọ ayò, èyí tí a tún lè pè ní ṣẹ́yàn. Mẹ́rin mẹ́rin ni ó máa ń wà nínú ihò kọ̀ọ̀kan. Àpapọ̀ rẹ̀ á jẹ́ méjìdínláàádọ́rin. Kí wá ni ìwúlò eré ayò títa? Eré ayò máa ń jẹ́ kí a ronú jinlẹ̀. It helps to think deeply. Ìkejì, eré ayò máa ń jẹ́ kí a ronú kíákíá. It helps to think so fast. It gives a foresight. Ó máa ń jẹ́ kí a lè ní ìrònú ọjọ́ iwájú, ìrònú iwájú kíákíá. You think so fast, so quick in whatever you are doing. Nígbà tí a bá ń ta eré tí a mọ̀ sí ayò títa, kì í jẹ́ kí olùwẹ̀ kó sí wàhálà. Nígbà tí a ó tẹ̀síwájú nígbà tí a máa wo àléébù tí ó wà nínú eré ayò títa.
Nípasẹ̀ títa eré ayò, ó lè mú kí ènìyàn máa fi àkókò ṣòfò. Àkókò tó yẹ kí ẹlòmíràn fi wà pẹ̀lú àwọn ẹbí rẹ̀, á fi jókòó sí ìdí ayò títí tí gbogbo ọjọ́ yóò fi lọ. Mo nígbàgbọ́ wípé a ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú àkọlé iṣẹ́ wa tí òní yìí tí a sọ wípé ó jẹ́ eré ayò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo ní eré ní ṣókí. Eré ayò jẹ́ ọ̀kan lára eré ìdárayá ilẹ̀ Yorùbá, èyí tí tọmọdé tàgbà lè ṣe. Eré abẹ́lé ni eré ayò jẹ́, ó sì jẹ́ eré tí ó máa ń múni ronú jinlẹ̀. Ọpọ́n ayò àti ọmọ ayò ni a fi máa ń tayò. Ènìyàn méjì sì ló máa ń ta ayò. Ihò mẹ́fà ní apá ọ̀tún àti ní apá òsì ni ọpọ́n ayò máa ń ní, nígbà tí ọmọ ayò máa ń jẹ́ méjìdínláàádọ́ta 40.